Prayer day and night. Our royal fathers, Oba and Chief in Yoruba land, your love and support is so appreciated. But we need more of your support to deliver our land from the slavery of the Fulani, because Yoruba land is ours. Lẹ́ẹ̀kan sí olóyè Sunday Adéyẹmọ táwọn túmọ̀ sí Ìgbòho tó ti jáde o ohun tó sì wá ṣe lásìkò láti ké sí àwọn ọba aláyé àwọn kọ̀ọ̀rìnkọ̀ nínú àwọn Yorùbá láti jí gìrì kí wọ́n tàtà mọ́ra o nítorí ogun Fúlàní ò gbọdọ̀ borí ilẹ̀ Yorùbá bó ṣe ké sí alára bẹ́ẹ̀ ló pé ajérò kódà ó ké sí ọwọ́ àràgbọ́n àga pẹ̀lú nínú wọn náà ni bàbá Bánjí Akíntóyè olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Wọlé Soyinka Ayọ̀ Adébánjọ àtàwọn olóko fún ìlọsíwájú àti ìtúsílẹ̀ ilẹ̀ Yorùbá tán síbẹ̀ o ọkùnrin ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde kò ṣàdúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn lórí màmá ẹ̀ tó ṣàìsí ṣẹbi iná bá kú iná àfẹ́rúbojú bọ́gẹ̀dẹ̀ bá kú ọmọ gan ní mú ṣe àrọ́pò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti sọ̀rọ̀ o pàápàá lórí bí àwọn ti ṣe dúró tì lórí ikú màmá ẹ̀ gan Ìgbòho ṣàìkùṣà tẹnumọ́ dáadáa wípé ìyá òun ṣì ń retí òun ní Nàìjíríà màmá náà fẹ́ kó òun wá sílé láti wá ṣẹ̀yẹ̀ kẹyìn fún ni o ní tòdodo ẹni tó gbẹ́lẹ̀ tó sì òkú gan olópòkú mọ́ ẹni tó ń gbára dálẹ̀ tó ń sunkún ariwo lásán ni irú wọn ń pa báwo ló ṣe wí gan lédè òyìnbó nítorí àfitìfitì èdè Gẹ̀ẹ́sì gan ló gbé ìrònú ẹ̀ kalẹ̀. Good day everyone. I remain myself, Chief Sunday Adéyẹmọ aka Igboho. First of all, my sincere appreciation goes to God Almighty, the Master of the universe, for making this day. I want to say a big thank you to all Yoruba sons and daughters all over the world for the love and support before and after the loss of my dear mother. Though she still kept at the morgue, waiting for me to come and give her the befitting burial that she deserves. I give special thanks to President Talon of Benin Republic and to all members of his cabinet. My gratitude goes to my hero father, Professor Bánjí Akíntóyè, and Professor Wọlé Soyinka for the support in the course of the struggle. My God reward you, Baba, for your standing courageously for Yoruba nation and for me. You promised to stand by me through my ordeal in Benin Republic, and you have fulfilled your promise. I will not forget to appreciate former President Olusegun Ọbasanjọ, Baba Ayọ̀ Adébánjọ, for their roles. Even though only God gives freedom, let me use this opportunity to say thank you to all religion leaders, pastor, alpha, and the traditional worshipper for the prayer day and night. Our royal fathers, Oba and Chief in Yoruba land, your love and support is so appreciated. Although I have many Obas on my list, but Ọba Francis Olúṣọlá Alao, His Majesty, the Ọba. Lẹ́ẹ̀kan sí olóyè Sunday Adéyẹmọ táwọn túmọ̀ sí Ìgbòho ṣàtúnjáde o ohun tó sì wá ṣe lásìkò yìí ohun tó sì wá ṣe lásìkò yìí láti ké sí àwọn ọba aláyé àwọn kọ̀ọ̀rìnkọ̀ nínú àwọn Yorùbá láti jí gìrì kí wọ́n tàtà mọ́ra o ogun Fúlàní kí wọ́n tàtà mọ́ra o nítorí ogun Fúlàní ò gbọdọ̀ borí àwọn ọmọ Yorùbá nítorí ogun Fúlàní ò gbọdọ̀ borí ilẹ̀ Yorùbá bó ṣe ké sí alára bẹ́ẹ̀ ló pe ajérò kódà ó pe ọwọ́ àrọ̀gbọ́n àga pẹ̀lú nínú wọn náà ni bàbá Bánjí Akíntóyè olóyè Ọbásanjọ́ Wọlé Soyinka Ayọ̀ Adébánjọ àwọn ọba aláyé àwọn ọba aláyé àwọn ládéládé àwọn lóyè bẹ́ẹ̀ látòrí olú orílẹ̀ kéńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá o kò tán síbẹ̀ o ọkùnrin ọmọ Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde yìí kò ṣàìdúpẹ́ ṣá o kò tán síbẹ̀. My brother Sunday aka Sami Japan, Uncle Toyin Daudu, I thank you specially. I must not forget to appreciate the mega rally USA and the Prophet under Prophet Olokunloluwa and the directorate under the leadership of Barrister Ogedengbe. Special thanks to Ìlànà Ọmọ Oòduà Canada and Ìgbéga Ọmọ Oòduà USA and Canada. Chief Dele Momodu, I really appreciate you, sir. Thank you so much. I also my sincere appreciation to Mr. and Mrs. Ayola Adenike Oladokun, USA, Mrs. Janet Fasaki, USA, and also one of my brother and wife from their immense support. Though they don't want their name mentioned,
Special thanks to all media outlets, internet, printing and broadcast. Honestly, I have a long list of people to be appreciated, but I will have to pause here and then come back later. To all our political class and the others in Yoruba land, let's join our hand to make Yoruba great. All my brothers from East, I appreciate your support. Thanks and God bless you.